sára rẹ̀ náà rí. Jésù olùtọ́jú ènìyàn. Olùtọ́jú wa o. Sára rẹ̀ náà rí. Bàbá mi. Sára rẹ̀ náà rí. Jésù nìkan ni mo ní ní bàbá. Jésù nìkan mo ní ní bàbá. Jésù nìkan ni mo ní ní bàbá. Jésù nìkan ni mo ní ní bàbá. Ẹ bá mi pè é. Ẹ pè é. Happy Easter to you all. Ẹ káàárọ̀ o. Happy Easter, happy Easter, happy Easter to you, my beautiful people. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Ilẹ̀ ṣẹ̀ṣẹ̀ mọ́ ní Canada ni o. Rárá sí mi, ẹ káàárọ̀, happy Easter to you, my brother. Ẹ̀mí wá ṣe púpọ̀ ọdún láyé o. Nínú ọlá, nínú owó, nínú ìfọ̀kànbalẹ̀. Lórúkọ Jésù lọ́dún tó ń bọ̀ a máa tóbi jù báyìí lọ o. Èmi bá wa bákan náà o, lágbára Ọlọ́run. Good morning, happy Easter to you, my people. Ẹ jẹ́ ká fọpẹ́ padà fẹ́ni tọ́pẹ́ yẹ fún.
odidi ọdún kan nínú ọdún kan yẹn ẹ̀yin náà mọ nǹkan tó ti ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ èèyàn títí di àkókò tá a wà yìí. Gbogbo wọn yẹn kò ń ṣe wípé wọn ò mọ̀ páwọn ò ní dèní. Kò ń ṣàdúrà la máa gbà, kò kí ń ṣorin la mọ̀ ọ́ kọ. Bàbá yìí náà lọ́pẹ́ yẹ fún. Ẹ jẹ́ ká fọpẹ́ fún ẹni tọ́pẹ́ yẹ fún. Ẹ má jẹ́ ká máa gbé ènìyàn ga jù Ọlọ́run lọ. Ọlọ́run lọ àtẹni tó ń ṣe anything fún wa, Ọlọ́run náà ni. Lẹ́yìn Ọlọ́run fún mi. Ó ní kòtó láti yin bàbá lógo. Kòtó láti yin bàbá lógo kòtó. Bí gbogbo irun orí mi jẹ́ kìkì ahọ́n. Bí gbogbo irun orí mi jẹ́ kìkì ahọ́n. Kòtó láti yin bàbá lógo. Kòtó láti. Ẹ má gbàgbé pé bàbá yẹn nìkan lọ́pẹ́ yẹ fún. Òun ló lè ṣoore tí ò tún ní béèrè padà. Òun ló máa ṣoore tí ò ní ẹ́bà sí règún. Ọba tó ń ṣàánú èmi àti ẹni. Happy Easter to you my beautiful sister. Tó gbọ́bọ̀ ẹ káàárọ̀. Happy Easter o, àṣọdúnmọ́dún lórúkọ Jésù àti bá wọn ṣe tọdún yìí kò ní bá wa nínú ẹ̀wọ̀n lọ́dún tó ń bọ̀. Kò ní bá wa nínú kòtò, àwọn ọmọ wa ò ní dòkú, àtẹ̀mí àtẹ̀yìn nínú ọlá láti máa ṣe lọ́dún tó ń bọ̀. Ọlọ́run á fi wá lọ́kàn balẹ̀ jù báyìí lọ, a ní bá wọn bọ́dún yìí lọ o lórúkọ Jésù. Ọdún tó ń bọ̀ a máa ṣe nínú ọlá ńlá nínú ayọ̀ wa ni. Ẹ jẹ́ ká fọpẹ́ padà fẹ́ni tọ́pẹ́ yẹ fún. Nǹkan tọ́lọ́run yẹn fẹ́ gangan lélẹ̀, kò ní gbowó, kò ní gba nǹkan kan, kò ní sọ pé kẹ́ ẹ ṣe oore kẹ́ ẹ dúró. Ọlọ́run yẹn ò kì í ṣènìyàn. Tá a bá ti lè fi ọpẹ́ fún un, ó tún máa ṣe ju bá a ṣe fẹ́ lọ. Ó ní ká jẹ́ kọ́pẹ́ wa kó pọ̀ ju ìbéèrè wa lọ. Bàbá yẹn ẹ̀jẹ̀ rẹ̀ ló ń ṣiṣẹ́ lórí èmi àti yín títí di wákàtí yìí. Ikú ọkọ rẹ̀ fẹ́mi àti yín ó ní ò jẹ́ ká kú o. Ẹ jẹ́ ká kọfẹ́, ẹ jẹ́ ká fọpẹ́ yẹn fún un. Tí ò bá kí ń ṣe Ọlọ́run tó bá wa ṣe ta là wá. Asùn atúnjí pẹ̀láyọ̀ àtàlàáfíà. Ẹ jẹ́ ká fọpẹ́ fọ́lọ́run yẹn o, ẹ jẹ́ ká dá ọpẹ́ yẹn padà fún. Ọpẹ́ ló yẹ Ọlọ́run ni. Ọba ńlá lọ́lọ́run wa. Ẹ jẹ́ ká fọpẹ́ fọ́lọ́run. I can see you, àmì Ọlọ́run. Thank you so much my mommy. Good morning o. Òun lọ́pẹ́ yẹ fún. Ẹ jẹ́ ká fi gbogbo ọpẹ́ fún un. Ká pé bá a ṣe ń yin ènìyàn, bá a ṣe ń pè, bá a ṣe ń gbé wọn síta lójoojúmọ́ la ṣe lè yin Ọlọ́run ni. Àbárí wípé ìbéèrè wa kò bá tún ga ju tàsẹ̀yìnwá lọ. Ẹ jẹ́ ká fọpẹ́ fọ́lọ́run, ẹ jẹ́ ká yìn ín. Òun lọ́ba tó yìn. Òun ló ṣẹ̀dá gbogbo ènìyàn. Òun ló ní agbára ká jí ká sùn. Irú Easter tá à ń ṣe yìí kò síbi tó ti ṣe rí lágbẹ̀lẹ̀ ayé. Wọ́n ti everybody mọ́ inú ilé ni gbogbo wa ti ń ṣe é. Ó yẹ ká mọ̀ wípé Ọlọ́run tó yẹ ká fọpẹ́ fún ni ó ló lágbára lórí gbogbo ayé, ó lágbára lórí ìjọba, ó lágbára lórí ẹni tó ní àtẹni tí ò ní. Gbogbo ẹ̀dá tá a dá sínú ayé báyìí ìwọ̀nba làwọn tó wà nínú iṣẹ́. Everybody yin Ọlọ́run yẹn nínú ilé wọn lénìí. A ṣerú Easter tá à ń ṣe yìí rí látìgbà kan ti dá èmi sínú ayé. Mi ò bá wọn ṣerú Easter báyìí pé kí wọ́n ti gbogbo èèyàn mọ́lé. Ààyè ò sí fún pé kí lẹ sè ń bẹ̀ yẹn, kí lẹ fẹ́ jẹ ń bẹ̀ yẹn. Àti máa múra pé Easter a fẹ́ lọ àti chọ́ọ̀chì àti ilé èèyàn bóyá wọ́n ṣe oúnjẹ, bóyá wọ́n tiẹ̀ fẹ́ ní nǹkan tó fẹ́, kò sáyè yẹn. Ó fi ara ẹ̀ hàn pé òun lọ́lọ́run. Ó jẹ́ ká mọ̀ wípé Ọlọ́run lòun. Ẹ jẹ́ ká fọpẹ́ yẹn padà fún. Ìyanu o. Ìyanu. Tó bá jẹ́ pé bá a ṣe máa yin àwọn èèyàn tó kàn ṣe oore ìṣẹ́jú kan fún wa láṣẹ lè yin Ọlọ́run ni, báwo ni ò bá ṣe dáa tó? Ká máa fi gbogbo ọpẹ́ yẹn fún ní gbogbo ìgbà. Ká wá wo nǹkan tó fi máa sọ padà fún wa. Ṣáàmọ̀ túmọ̀ Easter ṣá. Blessing Easter jẹ́ fún wa. Glory ló jẹ́ fún wa. Ọpẹ́ ló yẹ ká máa fi dú fún Ọlọ́run. Ó jẹ́ kí gbogbo tó ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ sí àkókò
àkókò ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ó bọ́ sí àkókò tí bàbá yẹn kú fún gbogbo èyí, ó kú fún gbogbo ẹ̀dá, ó kú fún ẹlẹ́ṣẹ̀. Ó jẹ́ ká mọ̀ pé òun lọ́lọ́run, ká lè bá àráyè rántí ní òun pé òun kú fún ẹlẹ́ṣẹ̀. Ó ti gbogbo wa mọ́nú ilé, ó jẹ́ kí gbogbo ẹbí kó rójú ara wọn. Ọlọ́run ni ọba tó lágbára ju gbogbo ènìyàn lọ ni. Torí tí ò bá lágbára ni èmi ò rò pé ó yẹ kó tún lè ti àwọn gọ́ọ̀mẹ̀ntì tó jẹ́ pé bó ṣe wù wọ́n náà ṣe lè ṣe. Ó ti àwọn gangan mọ́lé, ó jẹ́ ká mọ̀ pé òun lòun ní gbogbo agbára lọ́wọ́. Ẹ jẹ́ ká yin Ọlọ́run yẹn o, ẹ jẹ́ ká fi ọpẹ́ padà fún. Ìbẹ̀rẹ̀ ohun gbogbo àtòpin ohun gbogbo, ọpẹ́ tó tọ́ la mú wá. Ó ní ká jẹ́ kọ́pẹ́ wa kó pọ̀ ju ìbéèrè wa lọ. Ọwọ́ nǹkan tá a rọra ń ṣe lénìí, ẹ jẹ́ ká máa wò ó. Ní tá a tún fi máa gbà nínú ọ̀sẹ̀ tuntun, nínú oṣù tuntun, nínú ọdún tá a tún máa bá wọn wọ̀ lọ yẹn. Nǹkan ńlá ló fi máa san padà fún wa, tó rà á mọ̀ pé oore ńlá ló ṣe fún wa. You are highly welcome, my beautiful sister Lizzie Ayọ̀. Ẹ káàárọ̀ mọ́mì, ẹ ra mà. Ọ̀pọ̀lọpọ̀ ọdún la máa ṣe nínú ayọ̀, nínú ọlá ńlá o. A ní bá wọn kúkú òjijì. Lọ́dún tó ń bọ̀ báyìí, inú ilé ara, inú ọkàn, nínú gbogbo tá a bá fẹ́, tá a ń bọ́ lọ́run sọ pátá láti máa ṣe pẹ̀lú ayọ̀, pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ àti àlàáfíà. A ní bá wọn ṣe lọ́gbọ́n ẹ̀wọ̀n, a ní ṣe nínú kòtò. Lórúkọ Jésù, ẹ jẹ́ ká fọpẹ́ fún ọpẹ́ tó fún bàbá yẹn. Lẹ́yìn Ọlọ́run kò tó sọ́lọ́run mìíràn, àfi tó bá jẹ́ pé àfẹ́ more ló kù. Torí tá a bá ti sùn, tá a bá ti jí, òun nìkan náà lọ́pẹ́ yẹn yẹ fún. Kí ló dé tá a wá lè yin Ọlọ́run? Tá a bá ti wà níbi tó jẹ́ pé wọ́n ń fi ọpẹ́ padà fún Ọlọ́run tó ṣẹ̀dá èmi àti ẹ, o ò kí ń lè dúró síbẹ̀ láti yin Ọlọ́run. O ò tiẹ̀ fẹ́ gbọ́rọ̀ Ọlọ́run yẹn pẹ̀lú bó tún ṣe ń tán lọ yìí, pẹ̀lú bí Ọlọ́run tún ṣe ń fara ẹ̀ hàn yìí. Tí òun náà o ò mọ́pọ́ Ọlọ́run ni, irú ìṣẹ̀dá wo ni wọ́n fẹ́ jẹ́? O rẹ́dì láti gbé ènìyàn tí Ọlọ́run tó jẹ́ pé òun ló ń ṣe. O rẹ́dì láti gbé wọn ga ju gbogbo ayé lọ. Ó fi Ọlọ́run ìṣẹ̀dá sílẹ̀, ọba tó jẹ́ kó sùn, tó jẹ́ kó jí. Ọba ló máa jẹ́ o, kábíyèsí mi. Èmi ò lẹ́nì kankan tí mo máa yìn juwọ́ lọ o, torí láìsí wọ nínú ayé mi ta lè ní. Látọ̀tún tó ti kọjá, àwọn kan lájọ ṣe lọ́dún tó kọjá, ṣùgbọ́n wọn ò láǹfààní láti ṣe lọ́dún yìí. Mo dúpẹ́ o Ọlọ́run, kò ń ṣe pé mo fi yọ̀ wọ́n, ṣùgbọ́n mo fi ń gbógo rẹ̀ dání. Torí mo mọ̀ pé láìsí wọnú ayé mi kò sí nǹkan tí mo lè ṣe. Ó nìyẹn, mo ti sùn látàná, mo ṣẹ̀ lajú ni. Ṣùgbọ́n mo jí àtẹ̀mí àtọmọ àtọkọ àti ìdílé àtẹbí àtará mi. Mi ò gbọ́rọ̀ òbànújẹ́ lórí ẹ̀yin olólùfẹ́ mi, mi ò gbọ́rọ̀ òbànújẹ́. Oúnjẹ unstoppable fẹ́mi àti yín kò jẹ́ kí mọ̀ọ́ta kó ṣẹ fún wa. Gbogbo bó ṣe ń pariwo wípé coronavirus ń ṣẹlẹ̀, kò délé ni àti yín. Ṣá wá gbọ́njọ lọ́run lọ ni. Ẹ jẹ́ ká fọpẹ́ fọ́lọ́run yẹn. Ẹ jẹ́ ká fọpẹ́, ẹ jẹ́ ká yìn. Ó nìkan ní kẹ́ jẹ́ ká dá ọpẹ́ yẹn padà fún lónìí yìí, Easter Sunday yìí. Ẹ má jẹ́ ká share ọpẹ́ yẹn pẹ̀lú ẹ̀ rárá. Torí ó ń wo ọkàn èmi àti ẹ. Ọba tí òkun ń wò kò kí ń ṣọlọ́run ìkà. Ẹ jẹ́ ká yìn. Òun lọ́lọ́run tó ń bá wa ṣe. Ọlọ́run, mo dúpẹ́ o. Mo dúpẹ́ lórí ẹbí, mo dúpẹ́ lórí ará, mo dúpẹ́ lórí ọ̀rẹ́, mo dúpẹ́ níbi tí mo ta gbóngbó tí mo ta ro ò jẹ́ kí n gbọ́rọ̀ òbànújẹ́. Ọdún tó ti kọjá lọ, mo ṣe nínú ọdún yìí, mo tún ṣe pẹ́ láyọ̀ àtàlàáfíà. Mo dúpẹ́ Ọlọ́run, ọdún tó ń bọ̀ nú ayọ̀ ìbùkún báyìí ló máa bẹ́ mi àti yín. Olóore, olóore. Please share ẹ fáwọn èèyàn wa. Máa fi jó san díẹ̀ fún. Máa fi jó san díẹ̀ fún. Olúwa ọba àwọn ọba, mo forí balẹ̀ fún Olúwa ọba àwọn. Èmi ò lénìyàn kankan tí mo fẹ́ yìn lónìí ju Ọlọ́run mi lọ. Torí tí ò bá fóònù yẹn náà ni mo fi ń ṣe ẹjọ́, ẹ má pè mí sórí ẹ̀. Mo gbọ́lá Jésù fàlàlà fàlàlà fàlàlà. Ọlọ́run lèmi ń jẹ́ o, tí ò bá ń ṣọlá Jésù ni. Kí n jó fọlọ́run mi. Nínú kẹ́ máa jó fọlọ́run mi.
Mùkúlùmùkẹ́ máa jó fọlọ́run mi. Ó mú kẹ́kẹ́. Nínú ilé yín bẹ̀ yẹn, ẹ ra máa yin Ọlọ́run yẹn, ẹ kàn máa jó kẹ́ máa yìn ín. Ṣẹ́rí kò sí nǹkan tó ń jẹ ju nǹkan tá à ń fún yín lọ. Lẹ́yìn nǹkan tá à ń ṣe yìí, kò tún sí nǹkan mìíràn tẹ́ lè ṣe fún Ọlọ́run yẹn mọ́. Kò ní sọ pé kẹ́ ẹ mówó wá, kò ní sọ pé kẹ́ ẹ san kankan, wàláì. Kò ní béèrè kankan lọ́wọ́ ẹ. Kàn máa dúpẹ́, ẹ jẹ́ ká sọ pé yẹn fún. Hallelujah sọ́lọ́run, mo dúpẹ́ o. Mo tún jí lénìí, àtèmi àti ìdílé àti gbogbo àwọn olólùfẹ́ mi. Àdòkú, a wà nínú ayé, Olúwa ẹ ṣé o. Aláàánú jùlọ ẹ ṣé o. Agbẹ́yìnga torí pọ́lọ́run ní ẹ̀ kì í ṣènìyàn. Máa kọrin máa gbé ọ̀gá. 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 Ẹ jẹ́ ká kọrin díẹ̀, ká kàn forin bọ̀ díẹ̀ ká tó wá yin Ọlọ́run. Ó ti tán, orin yẹn náà ti tán nìyẹn. Good morning, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Yeah, it is me, Olúwabùnmi, your daughter, your friend and your child. Ẹ̀yin lójú Olódùmarè. Èmi náà ni. A dúpẹ́ lónìí fún ààbò Ọlọ́run. Happy Easter to you, Sister Adenike. Ẹ káàárọ̀ mà, ẹ káàárọ̀ mà. A dúpẹ́ fọ́lọ́run o. Ó jẹ́ kí Easter ọdún yìí kó ṣojú èmi àti yín. Wọn ò faṣọ wa ránṣẹ́ sílé, gbogbo àwa tá a wà nílùú òyìnbó, gbogbo ìmọ̀ta lórí èmi àti yín, Sátánì tó gbogbo ohun tó ń fẹ́, Ọlọ́run ò kúkú jẹ́ kó ṣẹlẹ̀. Mo ti sọ fún yín pé kò ń ṣe gbogbo ẹ̀dá tó ń wòyàn tàbí tó ń súnmọ́ ọ̀yàn, gbogbo wọn kọ́ ló ń wáre fún wa. Ṣùgbọ́n Ọlọ́run ò jẹ́ kí ìmọ̀ tiwọn ibi tó ń fẹ́ ká wà á sí níbẹ̀. Ẹ wo Easter tá à ń ṣe káàkiri àgbáyé léni yìí, kò wọ́n ṣerú Easter yẹn rí. Even ní bí mo ṣe jí mo lọ sí Rome, mo lọ sí ó ní kíní Rome tí máa ń wò, Roman kíní Rome church yẹn, mo lọ síbẹ̀. Only 3 popes ló wà nínú Rome yẹn, bó ṣe tóbi tó. Wọn ò ṣerú Easter yìí rí. Inú ilé ni everybody ti ṣe Easter. Ẹ rántí wípé lọ́dún tó kọjá, ẹni tí ò bá máa múra church báyìí, a máa múra láti lọ bá family friend kan pé ó yá a fẹ́ jẹun, a fẹ́ ṣe party. But gbogbo party yẹn Ọlọ́run fagbára ẹ̀ hàn wípé òun lòun ní gbogbo agbára lọ́wọ́. Ó fi ara ẹ̀ hàn wípé lẹ́yìn òun kò sí ẹnì kankan mọ́. Ìjọba ò lágbára tó òun. Ẹ wá wo nǹkan tó ṣẹlẹ̀ láti ìgbà tí kinní ti happen. Ó jẹ́ kó fọ̀ sí time ìdáríjì ẹ̀ṣẹ̀ títí tí ó fi kú fún ẹ̀ṣẹ̀ èmi àti ẹ. Jésù Kristi, ẹ̀jẹ̀ rẹ̀ ń ṣiṣẹ́ lórí èmi àti ẹ. Ẹ̀jẹ̀ rẹ̀ ni ò jẹ́ kémi àti ẹ ká dòkú. Má rò wípé bóyá o mọwọ́ fọ hand sanitizer yẹn ló ṣú ẹ di bó ṣe wà yìí títí di àkókò yìí. Mi ní parọ́ fún yín, nígbà míì mo máa ṣe tán mi ní rántí fọwọ́ láti ẹ̀ ti sọ pé mo lo hand sanitizer. Ṣágbára mi wà ní àbí Ọlọ́run yẹn. Ẹ̀jẹ̀ rẹ̀ tí ó kú lórí àgbélébù yẹn, òun náà ló sì ṣọ́ èmi àti yín. Oorun lásùn tí mo jí yìí, mi ò gba lẹ́tà àbànújẹ́ lórí gbogbo àwọn ẹbí mi nílùú Nàìjíríà. Gbọ́rọ̀ ìbànújẹ́, mo lajú lórí mi, lórí ọmọ, lórí ọkọ, lórí aya. Gbọ́rọ̀ ìbànújẹ́. Ó nìyí, a tún láǹfààní láti pàdé lórí Facebook, gbogbo wa tún ríra wa. Kí wá ló dé tẹ́ ẹ jẹ́ ká fi ọpẹ́ yẹn padà fún ẹni tó yẹ kọ́pẹ́, ẹni tó pẹ́ yẹ fún gangan. Èmi ò ní pé kó o dúpẹ́ yẹn lórí platform mi, bọ̀ mo fẹ́ kó o fi wákàtí yìí nínú ilé ẹ kàn máa sọ lọ́kàn ara ẹ, máa sọ wípé Olúwa mo dúpẹ́, alágbára mo dúpẹ́, torí òun nìkan ló ní gbogbo àkókò lọ́wọ́. Mo máa ń sọ ní gbogbo ìgbà pé tó bá ti lè sùn, o ò ní agbára kankan mọ́. Torí tí ẹ̀dá bá ti sùn báyìí, once you go to bed, once you went to bed láti alẹ́ yẹn, you wake up in the morning, you don't know what is happening again. Before you wake up in the morning, you don't know if you are going to be alive in the next day. For you to be alive, ó yẹ kó o mọ̀ wípé it can only be His grace. So today is the Easter day.
Ọlọ́run yẹn ló ní ọjọ́ ìní. Let's give it back to him. Ó yẹ kó o lè yin Ọlọ́run yẹn lénìí. Ó yẹ kó o lè gbéga. Irú ẹni yìí ó yẹ kó o wọ aṣọ, kó o wẹ̀, kó o múra nínú ilé ẹ, ṣe oúnjẹ tó bá ń wù ẹ́, kó wá máa fi ọpẹ́ yẹn dá lóhùn wípé Olúwa mo dúpẹ́ o, alágbára gíga mo dúpẹ́ o, mo dúpẹ́ lórí ẹbí, mo dúpẹ́ lórí ará, mo dúpẹ́ lórí ọmọ, mo dúpẹ́ lórí ọkọ, mo dúpẹ́ lórí aya, mo dúpẹ́ lórí olólùfẹ́, mo dúpẹ́ lórí gbogbo àwọn tó ń bá mi ṣe bísínẹ́sì, torí ipò tí mo wà lọ́dún tó kọjá kọ́ ló ni mo tún wà yìí. Mo dúpẹ́ pé lọ́dọọdún ṣe ló ń sún mi síwájú, tí mo dẹ̀ nígbàgbọ́ wípé lọ́dún tó ń wọ̀ mi ò tún ní wà bákan náà mọ́. Mi ò ní sí lọ́gbà ẹ̀wọ̀n, mi ò ní sí nínú kòtò, wọn ò ní fi best picture tèmi, wọn ò ní fi ṣèrántí mi lọ́jọ́ Easter lọ́dún tó tún ń bọ̀. Ó yẹ kó o lè máa fọpẹ́ yẹn fún. Mo wá fi wákàtí yìí mo fi gbàdúrà fún gbogbo wa o, ní orúkọ Jésù. Ayọ̀ àtàláfíà tá a jọ ṣe tọdún yìí, àtèmi àti yín lọ́dún tó ń bọ̀, àní wà nínú kòtò. Fọ́tò wa tó dáa jù wọn ò mà ní fi ṣèrántí wa ní Easter tó ń bọ̀. Tá a bá wá rí ẹni tá a bí nínú obìnrin tó ní gbogbo nǹkan tá à ń béèrè fún ó ń jẹ́ ìnira fún òun, bá tiẹ̀ ṣe wà láyé tá a wà láàyè lásán yìí, ó ń bí òun nínú. Ọlọ́run á wá múrù wọn, á bá wa pa wọ́n mọ́ títí dọdún tó ń bọ̀. Á wá tì wọ́n mọ́nú kòtò, á fi ẹ̀mí wọn á fi ṣe ètùtù ayé tiwa. Wàá máa sọ fún Ọlọ́run, wàá ní Olúwa èmi dúpẹ́, ní gbogbo ìgbà ni mo fẹ́ kó máa yìn. Throughout ní yìí mo fẹ́ kó yìn ká tó pàlẹ́ ẹ̀ ní Gálílì lọ́la. Ṣó rántí wípé ó ti fohùn sílẹ̀, ó lòun máa dìde, àkókò tó lòun máa jí dìde, ilẹ̀ ọ̀la yẹn máa mọ́ tán. Ó wà nínú ibi tí wọ́n fi sí báyìí, bí wọ́n ṣe gbé nínú torí tèmi àti ẹ̀ náà ṣe pa. Ṣùgbọ́n sọ fún wọn, ó ní ọjọ́ kẹta ó lòun máa dìde. Ọba tí ò kí ń kú ni. Ọlọ́run wa ò kí ń kú torí Ọlọ́run ni, kò kí ń ṣènìyàn. Ènìyàn lọ́ba lènìyàn ló máa ṣe, torí Ọlọ́run yẹn ló ní gbogbo agbára. Tẹ́nìyàn bá ṣe ẹ́ lóore, gẹ́gẹ́ bí Aláṣàbí ṣe sọ lánàá, bẹ́nìyàn bá ṣe ẹ́ lóore ó sì lè sìrègùn. Ó lè lóhùn ò ṣe mọ́ ibi tóun bá dé yẹn, ó ti tó òun ò ṣe mọ́, ó ti sú òun. Ọlọ́run ò ní dáwọ́ lé ọ̀rọ̀ ayé ẹ̀ kó ló sú òun. Don't be an ingrate. Mo fẹ́ kó o fi ọpẹ́ yẹn fún Ọlọ́run. Give it back to him. Ó nìkan lọ́ba tọ́pẹ́ yẹ fún lórúkọ Jésù. Ojú tẹ́ fi wò mí lénìí kò ní fọ́ o, etí yín ò sì ní di. Ṣùgbọ́n mo fẹ́ kó rántí pé lẹ́yìn Ọlọ́run kò sọ Ọlọ́run míì mọ́. Máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, kó o dẹ̀ béèrè fún oore ọ̀fẹ́ tó fún èmi àti ẹ yìí, kó má kúrò lórí èmi àti ẹ àtàwọn ọmọ àtọkọ wa, ibi tá a tọ́ gbóndé tá a ta gbògbòdé ní gbogbo àgbáyé, orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Ká má bá wọn gbọ́rọ̀ ọ̀fọ̀, kó má gbọ́ lórí tiwa. Lọ́dún tó ń bọ̀ kó bá wa níbi ńlá pẹ̀lú ayọ̀ àtàláfíà o. Ká má bá wọn rógun kánsà, ká má bá wọn rógun coronavirus, gbogbo àrùn kárùn tó hùn kó wà nínú ayé, kó má jẹ́ tèmi àti yín o. Mo fẹ́ kẹ́ ẹ yin Ọlọ́run yẹn, kó béèrè fún tó bá fẹ́, toró ní gbogbo wákàtí yẹn ń tán lọ. Tó bá fi máa dilẹ̀ ọ̀la tó bá mọ́, àjíǹde Ọlọ́run wá ti dìde. Ṣùgbọ́n gbogbo ohun tó bá ti ń béèrè látijọ́ Friday títí di wákàtí yìí, ó ń bẹ kọ sílẹ̀ ni. Ìwọ máa list gbogbo nǹkan tó fẹ́ kọ́ Ọlọ́run yẹn ṣe fún ẹ. Mo fẹ́ kó rí pé opportunity ni. Bó o bá tiẹ̀ mọ àdúrà ṣe, kó máa sọ pé Ọlọ́run, kó tó dọdún tó ń bọ̀, ilé mi fúnra tèmi, ilé ara mi, mo fẹ́ kó ṣe mí lógo ju bí mo ṣe wà yìí lọ. Ọlọ́run mi, mo fẹ́ kó tún change mọ́tò ńlá bọ̀gìnì fún mi. Mo tún fẹ́ kó ilé yìí tí mo wà bí mo tún ṣe ni, mo tún fẹ́ kó tún ní, mo tún fẹ́ ní jù bẹ́ẹ̀ lọ. Àwọn ọmọ mi tún wá yàn kún wọn. Ọmọ tó bá ń wọ́kọ́ nù wọn, jẹ́ kó mọ̀ mí kó rọ́kọ ayọ̀. Ìyí tó bá ń wá bùjókòó, jẹ́ kó rí ibùjókòó ire. Ìyí tó bá ń wọ́ ọmọ, jẹ́ kó bímọ. Lọ́dún tó ń bọ̀, jẹ́ kí n wá ṣọpẹ́ tó dára jù báyìí lọ. Orí pípọ́ lọ́mọ ọmọ fi ẹ́ sínú ilé láti jẹ́ kó yin òun ju bó ṣe wà lọ ni. Ọba tó yìn ni. Ọba tẹ́nìkan ò lè béèrè bó ṣe ń ṣe ni. Kábíyèsí àrí ìrú àlá, Ọlọ́run àwọn ọlọ́run, bàbá mi, àná mi, òní mi, ìsùn mi, ìjí mi, ìjẹ mi, ìrìn mi. Ọlọ́run tó yìn, ọba tẹ́nìkan ò lè béèrè lọ́wọ́ rẹ̀. Ọba ńlá ni. Kábíyèsí ìbàrẹ̀ o. Mo yìn ọ́ lógo, mo gbé ọ ga ju gbogbo ayé lọ, mo gbé ọ ga ju orúkọ rẹ lọ, torí mo mọ̀ wípé bí mo ṣe dá padà fún ẹ yìí, oore ńláńlá ló tún fi ń gbà padà fún mi, toró ti ní kí n jẹ́ kọ́pẹ́ mi kó pọ̀ ju ìbéèrè mi lọ. Olúwa ẹ ṣé o, alágbára gíga, mo yìn yín lógo. Ọlọ́run ni yín o. Ẹ wá gbọ́pẹ́ mi, ẹ má dọ́pẹ́ gbogbo àwa tá a wà lórí platform yìí àti gbogbo àwọn èèyàn wa tó máa láǹfààní láti gbọ́ lẹ́yìn eléyìí. Ẹ má dọ́pẹ́ wá sí wa láyà o. Ọlọ́run alágbára gíga, tí jì bá ń fà tó bá ń jì ní ọ̀kan lọ́sùn lósì, má jẹ́ kó jì délé tiwa o. Àdúpẹ́ torí pa ti fọpẹ́ fún yín. Ògo ni fún orúkọ yín o. Jésù Kristi
agbára wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Happy Easter to you all. Mo kàn ní kí wọ́n á kí wa ní pé happy Easter to you. Ọlọ́run aláàánú aṣẹ́ lọ́dún ìláyọ̀, àní dòkú lọ́dún tó ń bọ̀. Ayọ̀ àtàláfíà tẹ́mi ń fi yín sí, òun náà ni mo tún máa padà bá yín ní gbogbo ìgbàkígbà tí máa jáde síta láti wá polówó ọjà tàbí láti wá ṣe any other thing. Mi ò ní bá yín nínú àárẹ̀ o, mi ò dẹ̀ ní bá yín nínú ìdààmú. Àláfíà tí mo fi yín sí náà ni mo máa padà bá yín o. Thanks for your time. Happy Easter o. Ẹ ṣe oúnjẹ tó bá dáa nínú ilé yín. Kẹ́ ẹ má gbàgbé láti yin Ọlọ́run yẹn o. Ẹ jẹ́ ká fọpẹ́ padà fún. Today is Easter. I love you all. Thank you so much. Bye for now. Ẹ ṣé ẹ̀yin lójú Olódùmarè. Bye.